ìlàlí ẹ̀mọ́ mi ṣọlá ìlàlí ẹ̀mọ́ mi ṣọlá àwa tá ń tẹ̀lé tí òjíṣẹ́ ńlá. nígbà tí mò ń wo fídíò ẹ̀ wọ́n wà bàbá ìyá mi nìyí bàbá ọlọ́run tó mi bàbá àbúrò ó fi ọlọ́run tó mi òun ni mò ń wò yìí kẹ́ ẹ̀. bàbá ọlọ́run tó mi lè kwari àwọn ló bí mi bàbá ọlọ́run ní Ṣọlá Àgbẹ̀sìnjà. bàbá 120 years tó ń gbà àwẹ̀. 120 dàwé ó dójú ẹ lọ tí wọn kà yóò jẹ pé àpò méjì àbọ̀ òun la fi lọ fún ìdí mílíọ̀nù. ní kwari lérí àgbẹ̀ lọ́ba lórí yanrìn bàbá ìyá mi nìyí. mo wá bí àbá ọlọ́run ní Ṣọlá Àgbẹ̀sìnjà. bẹ́ẹ̀ ṣe rí wọn yẹn tí wọ́n bá bá wọn pàdé lójú títì wọn kì í wòkè ilẹ̀ ló máa ń wò tá a bá ní kí ló dé tẹ̀ kí ń wòkè bàbá wọn lè ṣe ti pọ̀ jù. èyí tí wọ́n ti ń gba àwẹ̀ Rajab Sha'ban àti Ramadan tí mo ti mọ̀ wọ́n tí wọ́n ń gbà mo mójú bá wọn nínú ẹ̀ ni títí dòní bẹ́ẹ̀ ìdàgbà tó wà ní 120 yẹn àmì ọlọ́run pọ̀ lára wọn ntọ́lọ́run bá gbé wá ní Katsina tí máa ń ṣe. ẹni tó béèrè fún mọ̀nà lọ́dọ̀ ẹ̀ òun lọ́lọ́run ẹ̀rí gbogbo ohun tí Katsina tí bá ń ṣe torí ẹ̀ ló ṣe ń bọ́ sí o. gbogbo ẹni tó fẹ́ fi tiẹ̀ jọ tèèyàn pé mo fẹ́ kọpí èèyàn mo fẹ́ gíní kan ẹni tó fẹ́ kọpí yẹn tó já sí pé òun gbọ́n náà lẹ́ni tó ń kọpí níjọ́ tí ẹni tó ń kọpí níjọ́ tóun bá ti wó ìwọ tó ń kọpí ẹ̀ jọ wó pọ̀ ni. ṣùgbọ́n ẹni tó já sí pé ọlọ́run nìkan ṣe ló kó ọ̀rọ̀ ara ẹ̀ lé lọ́wọ́ pé wọ́n ní kó fi mímọ̀ náà o tí Katsina tí bá jáde kò mọ ibi tó ń lọ olúwa nìkan ló fi ìrìn àjò ẹ̀ lé lọ́wọ́. laysa li rabbun siwaka innani abdun zalilun. ṣé ẹ rántí bàbá 120 years kan tá a lọ sọ́dọ̀ wọn fídíò yẹn làwọn wò nígbà táwọn wò lọ́n pè mí pé ṣé ẹ mọ bí bàbá yìí ṣe jẹ́ sí mi mo ní mi mọ́ wọ́n ní bàbá yìí ló bí màmá wọn pé màmá wọn ni àkọ́bí bàbá yẹn wọ́n á ní ká wá bá wọn náà àsìkò àwẹ̀ láwà yìí àwọn náà ní nǹkan kan tán lè báwo èèyàn sọ orúkọ wọn ní Alhaji Idris Oluwasola Àgbẹ̀sìnjà. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والحاتم لما سبق ناس ولا حق بلا حق ولا هادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba alágbára tó ju gbogbo alágbára lọ ọba onímọ̀ tó ju gbogbo onímọ̀ tó sì já sí pé nínú ìmọ̀ Ọlọ́run ni oníkálukú ti ń ṣe ayé nínú agbára Ọlọ́run ni gbogbo alágbára ti ń lo agbára nínú òye Ọlọ́run ni gbogbo àwọn tá ń pè lólóye yẹn nínú òye Ọlọ́run làwọn náà ti ń lo ayé Ọlọ́run tó wá fi agbára rẹ̀ tó fi àpọ́nlé rẹ̀ tó fi dá wa sí di àsìkò yìí Ọlọ́run má ṣe láì gba ọpẹ́ wa kó bá ní ṣàlékún kí ànábì wa Muhammad aláyé lọ́run Ọlọ́run kó bá wa kẹ́ kó wọlé àpọ́nlé tí Ọlọ́run ṣe fún ànábì wa Muhammad gbogbo àwọn àfáà tí wọ́n sọ wá di olóríire tí wọ́n fi ìmọ̀mọ̀ wá wọ́n ní ta'allam falaysa al-mar'u yuladu alima wọ́n ní kéèyàn wá mímọ̀ o torí pé kò yí sí fún ẹnikẹ́ni kí wọ́n bí èèyàn pẹ̀lú mímọ̀ wọ́n máa ń bí èèyàn pẹ̀lú àyìmọ̀ ni béèyàn bá dáyé wọ́n á bí pẹ̀lú àyìmọ̀ wọ́n á ṣẹ̀ṣẹ̀ máa gbé tó bá fẹ́ sùn lẹ́yìn tó bá sùn wọ́n á máa gbé lórí bẹ́ẹ̀dì pé kó má ṣubú wọ́n á máa yí ẹ̀gbẹ́ ẹ̀ wọ́n á rí pé tó ti lo ẹ̀gbẹ́ kan ti pẹ́ ẹ jẹ́ ká tún yí ẹ̀gbẹ́ ẹ̀ padà kó tún bọ́ sí ẹ̀gbẹ́ mi òun ò ṣe gbọ́n débi pé kó yí kúrò lọ́wọ́ ọ̀tún kó bọ́ sí ọwọ́ òsì àwọn tó bí ni wọ́n á máa tọ́ sọ́tún wọ́n á máa tọ́ sósì láti bẹ̀ lọ tó bá ń ké lọ́wọ́ wọ́n á mọ̀ pé inú igbe tó ń ké yẹn ó ní ìdí kó jẹun nínú igbe tó ké yẹn ó ní ìdí kó mu mi àwọn ló ṣẹ̀ṣẹ̀ máa lọ bá wá omi tó máa mu wọ́n máa ń bíyàn pẹ̀lú àyìmọ̀ ni nígbà tí èèyàn bá wá dáyé lèèyàn ó bọ̀ sí ọwọ́ àwọn onímọ̀ tó bá jẹ́ ìmọ̀ tìwé ni àwọn èèyàn á máa kọ́ nímọ̀ tìwé tó bá lè já sí pé ìmọ̀ ti kéwú ni wọ́n máa kọ́ nímọ̀ ti ẹ̀kọ́ kéwú tó bá lè já sí pé ẹ̀kọ́ kó fẹ́ kọ́ṣẹ́ ni àwọn tó nímọ̀ ìkí tí èèyàn bá gbé dé àwọn onímọ̀ yẹn náà ti wà ńlẹ̀ gbogbo àwọn tó sọ wá do nímọ̀ yẹn Ọlọ́run bá tí wọ́n jẹ́ o kọ́lọ́run kó máa bá wa tọ́jú wọn gbogbo àwọn òbí wa Ọlọ́run bá wa tọ́jú wọn o wọ́n ṣe dáadáa púpọ̀ nínú ọ̀rọ̀ wa torí tí ò bá ṣọlá bínibíni gbogbo kọ́nìkan wọn ò lè rí yàn kọ́ ṣùgbọ́n gbà tí wọ́n ti bíyàn
àwọn kan ni wọ́n ṣètò kí wọ́n bí yẹn bẹ́ẹ̀ kan ló bí tiẹ̀ ló bí dànù àwọn kan ló bí tiwọn sí ṣáláńgá àwọn kan ni wọ́n bí tiwọn tí wọn ò tọ́ ó gba àwọn tí wọ́n rí wa bí tí wọ́n tó rí wa tọ́ ó mà lẹ́tọ̀ọ́ ká kí wọn Ọlọ́run kó máa bá wa tọ́jú wọn o àwọn tó ti lálìkì ọmọ bá ní kẹ́ wọn ní kẹtọ̀ ọ̀run àwọn tó wà láyé bá ní kẹ́ wọn ní kẹta ààyè bisimilahi kul wallahu ahadu allahu zamad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. Àwa fi ọlá yẹn náà fi bí Ọlọ́run fún ilé iṣẹ́ ọ̀rẹ́ mi Kasinati tí ẹni tí Ọlọ́run kàn dá bó ṣe fẹ́ dá kò ṣeé kọpí torí pé òun náà kì í kọpí èèyàn ntọ́lọ́run bá gbé wá ní Kasinati máa ń ṣe ẹni tó béèrè fún mọ̀nà lọ́dọ̀ ẹ̀ òun lọ́lọ́run ẹ̀rí gbogbo tí Kasinati bá ń ṣe torí ẹ̀ ló ṣe ń bọ́ sí o gbogbo ẹni tó fẹ́ fi tiẹ̀ jọ tèèyàn pé mo fẹ́ kọpí èèyàn mo fẹ́ gíní kan ẹni tó fẹ́ kọpí yẹn tó já sí pé òǹgbọ́n náà lẹ́ni tó ń kọpí níjọ́ tí ẹni tó ń kọpí níjọ́ tóun bá ti wó ìwọ tó ń kọpí ẹ̀ jọ wó pọ̀ ni ṣùgbọ́n ẹni tó já sí pé Ọlọ́run nìkan ṣe ló kó ọ̀rọ̀ ara ẹ̀ lé lọ́wọ́ pé wọ́n ní kó fi mímọ̀ náà o tí Kasinati bá jáde kò mọ ibi tó ń lọ Olúwa nìkan ló fi ìrìn àjò ẹ̀ lé lọ́wọ́ sallallahu lam yuhinika Allahu fi ma turiduhu tọ́lọ́run ò bá ti kúnyàn lẹ́yìn pẹ̀lú tó bá gbé dání fàlẹ́sà lè máa lóògì alẹ́ ìtorí kò sí ohun tí ẹ̀dá kan lè fi ẹ́ mọ̀nà o tọ́lọ́run ò bá ti ṣe tán àti fi hàn mọ̀nà tí ò tìyàn lẹ́yìn lórí tó bá gbé dání tí kì bá ṣe bẹ́ẹ̀ ẹ ò gbà tá a ti jọ wà kì í ṣọdún 4 kì í ṣọdún 5 nígbà tí mò ń wo fídíò ẹ̀ mọ́ àgbà bàbá ìyá mi nìyí. Àbá Ọlọ́run tó mi lè kwari àwọn ló bí mi èmi làkọ̀bẹ̀ mi bí àfa Ọlọ́run ní Ṣọlá Àgbẹ̀sìnjà. Bàbá Ọlọ́run tó mi bàbá Abdul ó fi Ọlọ́run tó mi òun ni mò ń wò yìí kẹ́ ní Kwari lérí àgbẹ̀ lọ́ba lórí yanrìn bàbá ìyá mi nìyí. mo wá bí àfa Ọlọ́run ní Ṣọlá Àgbẹ̀sìnjà. nígbà tí mo wá rí tán mo wá ní ẹ jẹ́ kí n pe Kasinati kí n bá wọn sọ̀rọ̀ kí n lè sọ bí bàbá yẹn ṣe jẹ́ fún un lọ́wọ́ ní bàbá ìyá mi mo ní mọ́mì mi gangan làkọ́bí wọn àwọn nìkan ni ìyá wọn bí sí ọ̀dọ̀ bàá mi ìyá mi wọn ọ̀dẹ̀ bí mi síbò mi kó tó di pé ìyá yẹn kú ẹ wo iṣẹ́ Ọlọ́run wọ́n dẹ̀ bàbá yẹn dẹ̀ jẹ́ bàbá láníyàn bẹ́ẹ̀ ṣe rí wọn yẹn tí wọ́n bá bá wọn pàdé lójú títì wọn kì í wòkè ilẹ̀ ló máa ń wò tá a bá lé kí ló dé tẹ̀ kí ń wòkè bàbá wọn lè ṣe ti pọ̀ jù táwọn bá ń wòkè jù oríṣiríṣi ẹ̀ṣẹ̀ lèèyàn máa fojú kó nígbà tí ìṣe pé òkè ẹni àwọn ń lọ ilẹ̀ ilé àwọn fẹ́ rìn àbí káwọn kúkú máa wo ilẹ̀ ibi táwọn ń lọ èyí tí wọ́n ti ń gba àwẹ̀ Rajab Sha'ban àti Ramadan tí mo ti mọ̀ wọ́n tí wọ́n ń gbà mo mọ́jú bá wọn nínú ẹ̀ ni wọ́n á gba àwẹ̀ oṣù 3 tó bá ti lè bẹ̀rẹ̀ Rajab wọ́n á gba Sha'ban wọ́n á fi Ramadan parí ẹ̀ títí dòní bọ́ ìdàgbà tó wà ní 120 yẹn àmì Ọlọ́run pọ̀ lára wọn wọ́n dẹ̀ jẹ́ aládùúrà wọ́n jẹ́ olùbẹ̀ Ọlọ́run ìgbésí ayé wọn ìgbésí ayé Kasinati náà ni wọ́n ń wáyàn ń béèrè èèyàn pé kíní kan wà ní Ọlọ́run ní kẹ́ ẹ jẹ́ ká béèrè tá a bá ti béèrè Ọlọ́run Olúwa ló mẹ́ni tó máa rán wa létí ọ̀rọ̀ ẹ̀ èèyàn bá ti béèrè Ọlọ́run wọ́n ní fúnra Ọlọ́run ló máa rán àwọn èèyàn létí nípa yín láti lè ṣàánú fún yín ẹ wá wo àmì yẹn tí kì bá ṣe bẹ́ẹ̀ ṣó yẹ kí Kasinati kí wọ́n kàn sọ pé dáa kò burú bàbá yìí mo lọ́rọ̀ pẹ̀lú wọn ẹ jẹ́ kí n dúró kí n ṣiṣẹ́ pẹ̀lú wọn àìmọye owó ní Kasinati tún ní àwọn tí wọ́n jẹ́ àwọn fans Kasinati ni wọ́n tún fún Kasinati lówó pé ẹ fún wọn ṣé ẹ rí i tá a fẹ́ bára wa sọ̀rọ̀ lé lórí ni pé gbọ́kàn lọ́lọ́run gbẹ́mí lọ́lọ́run ọ̀rọ̀ wọn ló bí ọ̀rọ̀ yẹn níbi tí mo jókòó sí yìí o ẹni tó bá ti gbẹ́mí lọ́lọ́run tó gbà yí pé Ọlọ́run nìkan lọ́ba tó lè bá òun tú ọ̀rọ̀ òun bọ́rọ̀ ẹ ṣe rí yẹn náà tó ṣe lérò pé kò dáa yẹn náà ó sì máa bẹ́ẹ̀ tó ìgbà tí wọ́n lérò yìí pé ó yẹ kó tó tí ò bá tí ì tó òun bẹ́ẹ̀ yanjú nǹkan kan lọ́wọ́ ni Ọlọ́run kì í ṣọba tí ò rántí ẹnikẹ́ni wọ́n ní ẹnìkan lọ bá SídìÁlì arákùnrin kan lọ bá Sídì Álì yẹn jẹ́ àna ànábì sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà tí ànábì kú ó láyé ẹnìyẹn wá ń sọ fún Sídì Álì pé ìwọ Sídì Álì ọkọ Fátímọ̀ pé
abirini anil kadari mo fẹ́ kó ṣàlàyé ohun tí wọ́n ń pè ní kádàrá fún mi. Kádàrá kẹ́ Sídì Àlì ní èmi ló ń bi léèrè kádàrá. Ó ní kádàrá ó ní sírù láìl khafiyyu. Sídì Àlì ní àṣírí ọlọ́run ló ń béèrè yìí, ẹnìkan ò lè mà àṣírí ọlọ́run, ò ń béèrè kádàrá. Bí ìgbà tó fẹ́ ṣí aṣọ lára ọlọ́run pé mo fẹ́ mọ ohun tó wà nínú ẹ̀ lọ́hùn ni. Kádàrá. Sídì Àlì ní kádàrá wọn kì í fi hàn ẹnì gángan o, àṣírí ọlọ́run ni o. Arákùnrin yẹn náà ń gbọ́ ó lọ, gbọ́dọ̀ tó dijọ́ kejì ló bá tún dé. Ó ní wọ́n Sídì Àlì ó lé àbírí ní anilẹ̀ kàdárì. Ó ní ṣe bínú sàbí ànábì ní ẹ́, àfá ẹ̀sìn dẹ̀ ní ẹ́, mo fẹ́ kó ṣàlàyé kádàrá fún mi. Sídì Àlì ní kádàrá tó ní kó ń ṣàlàyé èyí ìrìn àjò tó jìn ní. Ń gbòdè lẹ́ẹ̀kẹta tí arákùnrin yìí tún padà dé, ó lọ lẹ́lẹ́kejì ó tún dé lẹ́lẹ́kẹta. Sídì Àlì wá sọ fún un pé kádàrá tó ń bí mi léèrè, mo fẹ́ kí wọ́n fún èsì kan, èsì tó bá fi yẹn ló máa ṣàlàyé kádàrá fún ẹ. Ó ní alákàlláhu liman sha'a aw liman shi'ta. Mo fẹ́ bi ẹ́ léèrè pé ṣé bó ṣe wùn ẹ́ lọ́lọ́run ṣe dá ẹ àbí bó ṣe wùn Ọlọ́run ló ṣe dá ẹ. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Rayham Excess RM 139YS Up Minister Road, South Rayham, London. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ní fọkànbalẹ̀ wà. Lárákùnrin ẹ bá ní Sídì Àlì ohun tí wọn náà tún bí òun léèrè tó lágbára ni o, bó ṣe wọn Ọlọ́run ló ṣe dáhùn o, kì í ṣe bó ṣe wọn òun. Ló bá sọ fún Sídì Àlì wàá sọ fún gbà yẹn pé tó bá ti rí bẹ́ẹ̀ máa ṣe bí Ọlọ́run ṣe ní kó máa ṣe. Nígbà tí ò bá sì kápá bí ó ṣe hùn ẹ́ ní ọwọ́ ẹ ló ṣe dára ẹ tó já sí pé Ọlọ́run ló dá ẹ, ohun tó bá hùn Ọlọ́run yẹn ni kó máa ṣe lọ. Ẹ jẹ́ ká gbà fọ́lọ́run o. Téèyàn ò bá ti gbà fọ́lọ́run wàhálà ẹ̀ máa pọ̀, torí òun náà ní alágbára lórí gbogbo ohunkóhun. Tóníkàlùkù bá ti gbà yí pé kádàrá wà, ẹ wo Nàìjíríà gbogbo ẹ̀ ṣe lágbára tó, afẹ́ jẹ afẹ́ mu gbogbo nǹkan ló hàn, bóyá ṣe gbá bó ṣe ṣàwo. Ọba tó dá ẹnu kò mà ní fi ilẹ̀. Ọlọ́run mọ bó ṣe lè tọ́jú oníkálukú. Kò sẹ́ni tó wà láyé yìí tọ́lọ́run ò ní tọ́jú ẹ̀ tó ṣe mí o. Kò sẹ́ni tó wà láyé tọ́lọ́run ò ní fún ní jíjẹ àti mímu. Ìta máa jẹ́ lè yàtọ̀ọ̀tọ̀, ẹni tó máa fún wa lóúnjẹ yẹn lè yàtọ̀ọ̀tọ̀ o, kò ní jọra wọn o. Ìwọ ló lè pe ibì kan nílé ọ̀tá, kó pe ibì kan nílé ọ̀rẹ́. Ọba tó mọ ibi tó ti fẹ́ fún ẹ lóúnjẹ, ó mọ ibi tó ti fẹ́ fún ẹ lóúnjẹ, wọ́n ló mọ̀ táwọ̀ ló mọ̀ rẹ̀. Ọlọ́run ò mọ̀ yẹn. Ṣé ìtó kan? Lóníkálukú wa téèyàn bá ṣe mí lórí ilẹ̀, Ọlọ́run ní kápá láti tọ́jú wa. Ó mọ bó ṣe máa fún wa lówó. Ìwọ lè lérò pé nǹkan kan ló yẹ kó fún ẹ, n tó ń rí ó yàtọ̀ sí n tó yẹ kó fún ẹ, n tó sì fẹ́ múlé ẹ lọ́wọ́ ló múlé ẹ lọ́wọ́ yẹn. Tó o bá ti gba kádàrá, tó o ní tẹ́lọ́rùn lórí ntọ́lọ́run fún ẹ, tó o ní oògùn òṣì lọ́wọ́. Oògùn òṣì, ẹni tó bá ti ní oògùn òṣì lọ́wọ́ kò ní níbànújẹ́ pẹ̀lú ẹnikẹ́ni. Ìtẹ́lọ́rùn ni. Ẹni tó bá ti ní tẹ́lọ́rùn, gbogbo ohun tó bá ní máa tóbi lójú ẹ̀. Ẹni tó bá ní tẹ́lọ́rùn nínú ọkùnrin tó fẹ́ yàwó kò ní máa lé yàwó níyàwó káàkiri. Ẹni tó bá ní tẹ́lọ́rùn, ìyóò nǹkan rẹ̀ lè wọ̀ láṣọ. Ìtọ́lọ́run fún ẹ ló máa gbọ̀n pẹ́pẹ́pẹ́, ló máa lọ̀, ló máa fọ̀, ló máa fi sọ́rùn. Ẹni tó bá ní tẹ́lọ́rùn, ọ̀rẹ́ ẹ̀ gun mọ́tò bílíọ̀nù kó kan ẹ́, èyí tọ́lọ́run sì fún ẹ máa tún ṣe, torí wípé òwò tọ́lọ́run fún ẹ lóore ló ṣe ń kéré lójú ẹ. Ìdá máa fún ẹ yẹn bó ṣe kéré tó yẹn, wọn ò fẹ́ lòmíì. Àwọn ìdílé kan wà, wọn ò fún ọ nínú mọ́tò ń bẹ̀. Ìgbésí ayé tí wọ́n lò, oko ni wọ́n ti lò, oko ni wọ́n ti fẹ́ ya wọn, oko ni bàbá wọn ń gbé, oko ni ìyá wọn ń gbé, oko ni wọ́n ti bí àwọn náà. Ìwé táwọn náà máa ka oko ló ti kà,
àwọn náà tún gba iṣẹ́ oko dání. Gbogbo ìdígi yẹn wọn ò lògbé sí ayé pẹ̀lú pé wọ́n mọ tán pè ní mọ́tò, kódà wọn ọlọ́kadà ju kẹ̀kẹ́ lọ. Àìlógùn tẹ́lọ́rùn òun ló ń do oníkálukú láàmú. Téèyàn ò bá ti ní oògùn òṣì lọ́wọ́, ó máa máa dààmú nìkan ò ní jọ ẹ́ lójú tó o bá ti lóògùn òṣì lọ́wọ́. Kò sí tẹ́nikẹ́ni lè ní tó lè tóbi. Torí mi máa ń sọ fún oníkálukú yìí pé ìyóhùn kò lè jẹ́ láyé, àárín ló wà. Bó ti kó wọ ẹ lè pọ̀ tó, kó o nílé tó, kó o ní mọ́tò tó, kí gbogbo dúkìá kúnlẹ̀, àárín ló máa wà wọ ọ̀rẹ́ mi. Ẹlòmíì náà tó o bá dé òkú ẹlòmíì, wàá mọ̀ ìpín wọn tún gba ìjù tọ́lọ́run fún ẹ lọ. Ẹ jọ̀ọ́, ìyanjú ọ̀rọ̀ mi ní òní ni pé ẹ jẹ́ ká ní oògùn òṣì, ká ní tẹ́lọ́rùn. Torí ẹni tó bá ní tẹ́lọ́rùn ló lè dúpẹ́ o. Mọ̀ ń fákàrà ṣàkàrà. Ẹni tí ò bá ní tẹ́lọ́rùn kò ní mọpẹ́ láti dá o. Ẹni tí ò bá dẹ̀ ronú láròjinlẹ̀ kò ní ronú ọpẹ́ láti dá. Ẹni tó bá ti ronú ọpẹ́, ó ti dandan kádùá ẹ̀ náà gbà. Kí Ọlọ́run máṣáláì gba àdúrà gbogbo wa. Ká nígbàgbọ́ sí Ọlọ́run, ká gbàgbọ́ Ọlọ́run ló tọ́jú èèyàn. Àwẹ̀ láwàyé ká tó máa fi bẹ Ọlọ́run. Ọlọ́run wọlé oṣù Ramadan tá a wà yìí. Ọlọ́run gbogbo ibi tọ́rọ̀ gbogbo wa kù sí, Ọlọ́run kó bá wa tún bẹ̀ ṣe. Ọmọ Nàìjíríà máa ń sọ pé ọmọ Nàìjíríà ẹ tẹ́wọ́ àdúrà. Ọlọ́run má jẹ́ káwa ó bógun lọ. Ọmọ Nàìjíríà ẹ tẹ́wọ́ àdúrà. Ọlọ́run má jẹ́ káwa ó bógun lọ. Ọlọ́run má jẹ́ abógun lọ o. Kàsínàtì Ọlọ́run má jẹ́ bógun lọ o. Àti gbogbo àwọn tó ń dá sí ètò yìí látòkè ó fi délẹ̀, àtọkùnrin àtobìnrin tẹ̀ ń bá wa dá sí ètò Kàsínàtì pé kó má parun. Ayé ìtẹ̀yìn náà ò mà ní parun. Ẹ mà ní dẹni àná. Ẹ̀yin náà ẹ̀ ní bógun lọ o. Gbogbo ọmọ yín lọ́lọ́run bá wa dúró tì wọ́n o. Ẹ wọ́n tí Kàsínàtì tó ṣe ríṣẹ́ yìí ṣe, ẹ mọ àwọn tó ti gbéṣẹ́ ẹ lẹ́yìn ẹ̀ tó ti jábọ́ mọ́ wọn lọ́wọ́ ni. Tí wọ́n bá rán Kàsínàtì sẹ́nìkan, á ní nǹkan fi rán òun rèé o. Ẹ máa bá mi kí Mr. Lágbájá o. Ẹ máa bá mi kí Mr. Lágbájá ó sọ pé kò ní jẹ́ kí owó yẹn tóbi níwájú òun. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbé lánàá, ayé kọ́ ló dà yín láàmú tó fi jábọ́ lọ́dọ̀ yín tẹ́ ẹ fi rétò ṣe mọ́ wa, ayé kọ́ o. Oṣó ò dà yín láàmú, àjẹ́ ò dà yín láàmú o. Ìtẹ́lọ́rùn lẹ ò ní o, ẹ ládéhùn. Ẹni tí ò bá ti ládéhùn, ẹgbẹgbẹ̀rún nǹkan ló máa jábọ́ mọ́ lọ́wọ́. Gbogbo ẹni tí ògbó nǹkan bá ti ń tóbi lójú ẹ̀, wọ́n fún ẹ lówó pé kó fún yàn, ó ti ń tóbi lójú ẹ̀. Bó ṣe tóbi yẹn, ẹni tí ayé ò bá nígbàgbọ́ pẹ̀lú ẹ̀wọ̀n kì í fún lówó. Ẹ mọ̀ pé ní trust ni wọ́n ti ń fún yàn lówó. Táyé ò bá ti ní trust nípa ẹ̀, wọ́n ní fún lówó. Wassalamu ala al-mursalin walhamdulillah. Kò ní bàjẹ́. Lórúkọ àwọn tó ń dá sétò yẹ bá mi gbàdúrà fún gbogbo wọn, aṣọ àṣírí ní kọ́lọ́run daṣọ àṣírí. Lọ́jọ́ alẹ́ tí wọn náà kọ́ mọ wọn kó máa rí wọn kí inú wọn dẹ̀ máa dùn. Bẹ́yìn bá rí bàbá yín sínú yín á dùn. Bọ́mọ yín bá rẹ̀yìn inú tí wọ́n ń dùn. Gbogbo àwọn tó ń dá sétò ìpàtẹ bá mi gbàdúrà fún wọn. Olóògùn Ọlọ́run tí wọ́n náà dá, Ọlọ́run á bá mi dá wọn lágbà. A máa bá wọn, a máa dọ́gba, a máa bọ́ sí fún wọn. Wọn ní wá ṣiṣẹ́ ṣe, wọn ní sọ̀rọ̀ sọ. Ọlá Muhammad Rasulullah sallallahu alaihi. Wọ́n bá ń fẹ́ létí dáadáa máa tó wọn lọ́wọ́. Àwọn tó ń dá sí ètò Kàsínàtì kò ní bàjẹ́ fún wọn o. Àṣírí wọn àwa máa bò. A máa dára, a máa dọ́gba, a máa bọ́ sí fún wọn. Wọn náà wá dàgbà. Lójú ẹ̀mí wọn báyìí, wọn ọmọ wọn ní àmọ́ àṣoríire bíi ti bàbá Ọlọ́run tó mi. Lóògùn tọ́lọ́run, á dàgbà, wọn ní dàgbà òṣì. Ààrẹ ò ní kàn wọ́n, ò ní rí ìnira, wọn ní dídàkudà. Oluwasola Idris náà ni mò ń jẹ́ ní inú péjì mi yẹn. Shiek Idris Oluwasola. Òun náà ni mò ń jẹ́ lórí TikTok. Òun náà ló wà lórí Facebook àti Instagram. Tí ẹ bá fẹ́ pè mí 080 33 48 58 18 080 33 48 58 18. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Rayham Excess RM 139YS Up Minister Road, South Rayham, London. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan
gangan ní ìfọ̀kànbalẹ̀ wà.